Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ sí Priscilla Òjó lẹ́yìn ìgbéyàwó rẹ̀ tó mú káwọn ènìyàn máa pariwo. Àṣírí ohun tó mú kí ìyá ọkọ Priscilla Òjó má sí níbi ìgbéyàwó. Èmi lọ̀gá àwọn onífújì, Barrister ló gbé adé lé mi lórí. Ẹ jókòó, ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Lẹ́yìn ọjọ́ díẹ̀ tọmọ Ìyábọ̀ Òjó ṣe ìgbéyàwó alárinrin táyé gbọ́ tọ́hún mọ̀ ní oríṣiríṣi oríire ti bẹ̀rẹ̀ sí ní dé bá látàrí bí iléeṣẹ́ ńlá tórúkọ rẹ̀ ń jẹ́ Itel ṣe fi ṣe aṣojú iléeṣẹ́ wọn. Iléeṣẹ́ náà ni wọ́n máa ń ṣe ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ohun èlò ilé àti oríṣiríṣi nǹkan mìíràn tó jẹ́ wípé owó ńlá, owó tí ń tànṣẹ́ àtòṣì ni wọ́n sọ fún un pẹ̀lú gbogbo àjẹmọ́nú lóríṣiríṣi. Lọ́sẹ̀ tá a mú yìí ni Priscilla Òjó Ikambala lọ sí iléeṣẹ́ náà pẹ̀lú amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ó sì tọwọ́ bọ ìwé àdéhùn láti lè jẹ́ aṣojú fún iléeṣẹ́ Itel tí wọ́n sì fi oríṣiríṣi ẹ̀bùn ta lọ́rẹ wípé kó máa gbẹ́bùn náà lọ kó máa lò láì mọ̀ tí owó ńlá tí wọ́n sọ fún un. Èyí tí ó mú kí Priscilla Òjó Ikambala lọ sí ẹ̀rọ ayélujára Instagram rẹ̀ pé sí ìfẹ́, ẹ̀rín àti àjọṣepọ̀ tí kò lópin àti wípé lẹ́yìn tí òun tọwọ́ bọ ìwé fún ìgbéyàwó òun ti tún tọwọ́ bọ̀wé láti jẹ́ aṣojú fún iléeṣẹ́ Itel. Èyí tó mú kí gbogbo àwọn ènìyàn máa kí kú oríire wípé ẹsẹ̀ rẹ̀ dá pé látìgbà tó ọkọ rẹ̀ Juma Jux ti ń fẹ́ sọ́nà lókìkí rẹ̀ tí ń lọ sókè sí. Èyí tó mú kí olórin náà gba àmì ẹ̀yẹ olórin tó dáńgájíá lórílẹ̀‐èdè Tanzania tó jẹ́ wípé gbogbo orin tó ń kọ ní àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà ń tẹ́wọ́ gbà tí wọ́n sì ń download àwọn orin náà lóríṣiríṣi. Bákan náà ló jẹ́ wípé fíìmù ìyá ìyàwó ìyẹn Ìyábọ̀ Òjó ti di ohun tí gbogbo ayé ń lọ ń wò ní ilé sinimá. Bó ṣe di ọjọ́ kejì ìgbéyàwó ọmọ rẹ̀ ló ti ní kí àwọn olólùfẹ́ òun wá pàdé òun nílé sinimá láti wá wo Làbákẹ́ Olódodo. Lẹ́yìn èyí ló tẹkọ̀ létí lọ sórílẹ̀-èdè Bìtìkó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ra tíkẹ́ẹ̀tì láti wo fíìmù náà. Fíìmù náà Làbákẹ́ Olódodo la gbọ́ pé ó ti pa ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù náírà lórílẹ̀-èdè yìí àti pounds ní orílẹ̀-èdè Bìtìkó táwọn èèyàn ń wo fíìmù náà tó pé wọ́n nífẹ̀ẹ́ sí Ìyábọ̀. Tí àwọn èèyàn sì ń kan sára sí Ìyábọ̀ Òjó wípé ọmọ ṣiṣẹ́ ni ọmọ tó já mọ́ṣẹ́ tó já fáfá ni pé dípò kí ó fara nísinmi lẹ́yìn ìgbéyàwó ọmọ ẹ̀ ó lọ wo sinimá fíìmù ẹ̀ fáwọn èèyàn kan lọ wò ó. Oríṣiríṣi àhesọ ló ń lọ nígboro ayé pé bóyá inú ìyá Juma Jux kò dùn sí ìgbéyàwó Priscilla Òjó àti ọmọ rẹ̀ ni ò ṣe wá tàbí ó fẹ́ kí ọmọ rẹ̀ fẹ́ ọmọ orílẹ̀-èdè Tanzania. Ṣùgbọ́n tí òótọ́ ọ̀rọ̀ kò sí nínú àhesọ náà nítorí pé tọ̀rọ̀ tá gbọ́ ni wípé màmá náà ti dàgbà tó sì máa nira fún láti máa lọ sókè sódò ṣùgbọ́n tó jẹ́ wípé ó ń wo gbogbo ètò ìgbéyàwó náà lórí ẹ̀rọ ayélujára tí ó sì ń bá Juma Jux àti Priscilla Òjó sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó sì ń ṣàdúrà fún wọn. Nínú ìfèròwérò tí Juma Jux ṣe ló ti sọ pé Priscilla jẹ́ ẹni tí Ọlọ́run yàn fún òun láti ọjọ́ tí òun ti rí i lòun ti mọ̀ pé òun máa fi ṣe aya. Èyí ló mú kí òun ṣe ní kíákíá láì fi àkókò ṣòfò tóun sì fẹ́ gẹ́gẹ́ bí aya. Ó dàbí pé wàhálà ń bọ̀ lágbo fújì o látàrí ọ̀rọ̀ tí Wàsíù Àyìndé K1 The Ultimate sọ pé òun ni olórí àwọn onífújì àti wípé Barrister ló fi òun jẹ́ kó tó kú. Nínú ìfèròwérò tó ṣe pẹ̀lú Àgbàlẹ̀tù TV ló ti sọ pé kí Barrister tó kú ló ti gbé adé fújì lé òun lórí tó sì kéde òun gẹ́gẹ́ bí ọba fújì níta gbangba ló ti ṣe èyí. Ó fi kún ọ̀rọ̀ ẹ̀ wípé Barrister ṣí fìlà orí ẹ̀ ó sì gbé lé òun lórí. Ọ̀rọ̀ tí K1 The Ultimate sọ ní àwọn èèyàn ti sọ pé kò sí òótọ́ ọ̀rọ̀ kankan nínú ẹ̀ o àti pé níbo ló fẹ́ fi Kollington sí nígbà tó bá pe ara ẹ̀ lọ́ba fújì. Àwọn olólùfẹ́ fújì ti ń retí ohun tí Pasuma, Òṣùpá, Táyé Kọ́ìnsì máa sọ látàrí ọ̀rọ̀ tí K1 The Ultimate sọ yìí.